ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وجميع من والاه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله ربنا صل وسلم وبارك على عبدك ورسولك محمد كما صليت ورحمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أجارني الله وإياكم من النار أقول جماعة أدوك فلان أترى إكي الله أتي إكي الله قالوا لي با أسواجو وغاوا إني طلعوا وبانا سوا النبي ومحمد ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run tí a ní kó bá Ànábì Ọlọ́run jọ bára lé kó bá wọn sàhábà rẹ̀ kó wá bá gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa Ọlọ́run jọ kan àwa náà k'Ọlọ́run ọba ọba lékè ọlá sí àwa náà lẹ́ni rí iṣẹ́ rí ìwà rí ọ̀rọ̀ rí ìrìn rí ìṣesí rí èyí téèyàn fi jẹ́ ní rí Ọlọ́run kó fi rọ̀ wá lọ́rùn ìkẹ́ ìgẹ́ náà gbogbo àwọn tí ó wà lẹ́yìn tiwa náà Ọlọ́run jọ kan wọ́n lópin ìgbà tí àwọn eléyìí náà bá wà lórí dáadáa àti déédéé kó máa lọ bẹ́ẹ̀ títí dọjọ́ ẹ̀san gbogbo ẹni tí ń gbọ́ mi nítòsí àti níjìnà mo fẹ́ kẹ́ màmá dájú èyí tí sòdodo ọ̀rọ̀ òun ni tírà Ọlọ́run ìmọ̀nà tí ò ní dàrú láéláé òun ni sunna nabi wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam lẹ́yìn méjèèjì ni nǹkan tí a bá pè lẹ́sìn tí ó bá ti lè lẹ́rìí inú tírà Ọlọ́run àbí kò lẹ́rìí inú sunna nabi wa Muhammad sallallahu alayhi wa sallam ìtí ṣẹ̀ríà Ìsìlámù pẹ̀lú ẹ̀ ọ̀nà bídíà gbogbo bídíà wá ní ànú ni gbogbo ànú wá ní kò síbi kan tí ó rìsọ́ọ̀tì sí tó ju iná Ọlọ́run ọba àlekè ọlá abẹ́lọ́run bí asma'ihil husna pẹ̀lú orúkọ ẹ̀ tó dáa jùlọ wa sifatihil ula àtàwọn òròyìn ẹ̀ tó ga jùlọ Ọlọ́run bá pa náà dẹ́bọ̀rẹ́ Ọlọ́run bá wa pa ẹbọ náà rẹ́ Ọlọ́run bá rẹ̀ bídíà ṣètánì ńlẹ̀ dákun Ọlọ́run bá wa gbé súnà annabi wa Muhammad abẹ́ọ́ bí mannika wa karamika wa fadlika ya rabbana Qanatu Sunna Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ Qanatu Sunna Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ ntí a fẹ́ gbéyẹ̀wò lónìí ní Qanatu Sunna
òun ni àrùn tí ń jà káàkiri ayé tó fẹ́ kà wá àrùn yìí tí ń jà káàkiri ayé tẹ́lẹ̀ rí tó sì láwọn ìdí kọ̀ọ̀kan tí fi ń jà káàkiri ayé àmọ́ kì í kan àwa láfíríkà particularly kì í kan àwa nílẹ̀ Yorùbá àmọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àrùn yìí di ti ń kanlẹ̀kùn lé tiwa náà kọ́dọ̀ ó ti gbẹ́sẹ̀ wọlé àti má wàá rí díẹ̀ jòkó òun ló bí pé àrùn yìí ti ń jà káàkiri ayé yìí kò yẹ kó rí díẹ̀ jòkó ní ọ̀dọ̀ wa nílẹ̀ Yorùbá ń bí o ẹ̀yin àfẹ́sìn ẹ̀ tanná sí kí kálukú orí parun ni ká sì tètè wá solution èyí tí ó jẹ́ solution tí ó paná àrùn tó mẹ́sẹ̀ wọlé tó fẹ́ rí díẹ̀ jòkó yìí tí ó paná ẹ̀ láwùjọ nílẹ̀ Yorùbá ẹ rí i pé mo sọ lẹ́ẹ̀kan pé àrùn tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí ti ń jà yìí ó ti káàkiri ayé pẹ̀lú orísìn ọ̀tọ̀ọ̀tọ̀ ló fi wà lágbàáyé káàkiri gbogbo orísìn yẹn wá fẹ́ papọ̀ pẹ̀lú àwọn tọ̀dọ̀ tiwa náà tí ìṣẹ̀lẹ̀ kún lọ́wọ́ ó fẹ́ sọ di pé tí ó wà exist náà lọ́dọ̀ wa particularly nílẹ̀ Yorùbá kí lárùn náà káwọn ọkùnrin má fẹ́ fẹ́yàwó mọ́ káwọn obìnrin má fẹ́ lọ́kọ mọ́ èyí tó wá lágbára jù obìnrin a máa rí nígbà míì ìpínlẹ̀ òun ò ní pẹ́sú tó bá dìgbà kẹ́tí máa ń pọ̀ wọn lọ́kọ eré ìrì ó padà pé lásìkò tí eré ìrì ó bá wá pé sí àwọn ọkùnrin ó máa sáwọn ní fẹ́fẹ́ mọ́ èyí tó wá pọ̀ jù nísìnyí èyí tó pọ̀ lọ́dọ̀ ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò fẹ́ fẹ́yàwó mọ́ ò fẹ́ fẹ́yàwó mọ́ tẹ́lẹ̀ rí àwọn tá a mọ̀ pé ìfẹ́yàwó fọ́kùnrin lọ́dọ̀ wọn ogun ní ìran Arab torí sábà pé wọ́n ní pírọ́blẹ́mù tí wọ́n ń bá yí tọkùnrin wọn fi máa pẹ́ kó tó fẹ́yàwó tí ó bá fẹ́ náà ogun ní kí ni pírọ́blẹ́mù tí Arab ń bá yí pírọ́blẹ́mù yẹn ni pé gùlúwù awgalau almahar owó eré obìnrin wọn tó pọ̀ jù yóò fa kẹ́ máa rí ọmọ 30 years ọmọ 40 years kì níyàwó ńlé sígbà tí ọkùnrin ọba wa fẹ́ obìnrin níbo lobìnrin náà fẹ́ lọ ìtumọ̀ ẹni pòun náà wà lè bàbẹ́ àwa ń rí ọmọ 40 years tí ọmọkùnrin rí tí ó sì lọ rí ọkọ rí kọ́dà rẹ̀ ni tí wọ́n bí bẹ́ẹ̀ tó wáyé bẹ́ẹ̀ tó jẹ́ Ọlọ́run nípè bẹ́ẹ̀ tí ọlọ́kọ torí mo rántí àyàbá dédé àwọn ẹni eré wà ní àwọn ìlú Lárúbáwá yẹn tí wọ́n wò pé Islam ò faramọ́ nǹkan yìí àìfaramọ́ tí Islam ò faramọ́ ó yẹ ká gbógun tì láwùjọ wa ó yẹ ká gbógun tì láwùjọ wa lárakùnrin kan bá wu ọmọ tiẹ̀ lọ́ba nítọ̀ ẹni tí ó bá fẹ́ mọ ohun ìwọ ọmọ tó bá rí ní tó bá fẹ́ jẹ́ wọn gbọ́ olówó ńlá ni ẹni tí ó fẹ́ máa bá kàtọ́ba rẹ̀ ọba sọ̀rọ̀ sẹ́yìn mọ̀ pé lọ́dọ̀ wọn náà wọ́n máa fẹ́ra wọn síra wọn ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ọmọ àǹtí ọmọ nkankan zawajul aqarib ni wọ́n máa ń ṣe àwọn zawajul aqarib àwọn amú ara wọn ibùnà amú ara wọn ni wọ́n fẹ́ ara wọn tí sẹ́ríà sì fi ọwọ́ síbẹ̀ lọ́ba rẹ̀ nìkan tí wọ́n fẹ́ nu ẹbí wọn náà wọ́n ní àtọ́ bàbá yẹn wá rí i pé èyí tó fẹ́ fẹ́ àwọn ọmọ mi náà ọmọ mi lòun náà ntí sẹ̀rí ọ̀faramọ́ tí wọ́n ń ṣe yìí jẹ́ ń bá wọn gbé kú sọ́ọ̀fẹ́ ọ̀fẹ́ sówù ọ́ olówó ohun kankan gbé àwùtọ́ ọ wá pọ̀ ọmọ rẹ̀ pé ìwé ìrí tó fẹ́ gbà gẹ́gẹ́ lọ́wọ́ ọkọ rẹ̀ èèlò ni ọmọ wa sọ ìwú yẹn bàbá yẹn wá kọ́ ọ bá pọ̀ wá sanwó fọmọ rẹ̀ pé tọ́ owó tó fẹ́ gbà ní wá sọ fọ́kọ rẹ̀ pé mo ní kó fún ọ ní $1 riyal wá sọ fọ́kọ rẹ̀ pé mo ní kó fún ọ ní $1 riyal àwàdà lọkùnrin yìí pé wọ́n bá so igi wọ́n bá lọ́mọ kí n sàdá kìí tí ọgbà ọba ní riyal wahid àwàdà ló pè bàbá rẹ bá ní ntọ́fẹ́nu ẹ fún ọba tẹ ọgbà riyal lọ́wọ́ ẹ gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run pọ̀ gbọdọ̀ gbà nǹkan ọba gbà riyal wahid ẹ wá wo bí tí àwùjọ bàjẹ́ dé tí mo fi lárùn yẹn rámpà sẹ́ẹ̀mà pa ń pé owó òsì lọ́wọ́ ọkùnrin ní òjò fẹ́yàwó àwọn obìnrin náà wá ń gbélé tí wọn ọ̀rẹ́ ní fẹ́ wọn sẹ́yìn pé bàbá yẹn ó ti wá solution sí àrùn yẹn nínú ẹbí tọ̀dọ̀ tiẹ̀ lérí ọmọ tiẹ̀ ó sì ṣe rọrùn
fọ́ọ̀mọkùnrin tí wọ́n fọbìnrin fún yìí bí ìjà bá ti wá dé rẹ̀ ọmọkùnrin àtọ̀bìnrin yìí kẹ́lẹ̀ wo bí tí nǹkan tó bá dáwùjọ tó bá ń ba nǹkan jẹ́ bí Sàtánì máa kún lọ́wọ́ tóun àtọmọ ìbí wọn jáde máa sọ pé yá Pepsi yá torí wọ́n rí ìyàlẹ́ wọn ta Pepsi yóò máa pọ̀ ọmọbìnrin ẹ̀ ní yá Pepsi mi túmọ̀ ẹni pé owó tí ìfẹ́ra Pepsi mi sanwó sàdáàkì rẹ̀ sẹ́ni pé kíní ẹ̀ ti dànù láwùjọ sẹ́ẹ̀ mọ̀ pé ni wọ́n so oore fún tí òfin mọ̀ ní oore ìtumọ̀ ẹ̀ ní pé bó ti kíní yẹn ò rí bó ti yẹ kó ṣe kíní bó ti yẹ kó rí àìrí bó ti yẹ orí onísìn tó yẹ kó rí pé tiẹ̀ oore ló jẹ́ fóun ó tó rí pé kò yẹ ká fẹ́ bẹ́ẹ̀ fẹ́ ọ̀pọ̀ la fẹ́ èyí ò ní ó fi hàn yín ẹni wọ́n so oore fún tó wá so oore òun di yẹ̀yẹ́ àtẹ̀sín lẹ́ẹ̀fìrí báwùjọ yẹn ti rí ìtumọ̀ ẹ̀ ní pọ̀pọ̀lọpọ̀ tí ó bá fẹ́ yàwó bí ó bá lówó kò lè fẹ́ yàwó ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ó bá wá rí ìyàwó fẹ́ òun náà ìtumọ̀ ẹ̀ nípa àwọn obìnrin kan gbélé bàbá wọn tí wọn ò ní lọ́kọ irú àrùn tọ̀dọ̀ tí wọ́n nù. mo kà á 1999 nínú ìwé ìròyìn kan tó jáde mo wà ní láìbírì mo kà ń jọ náà tóbìnrin kan ń gbé bàbá rẹ̀ ṣépè obìnrin yẹn ti wọ ọmọ 67 years ó wà lórí ààrẹ ó wá dàbí ẹni pé wọ́n sọ pé òun wò pé ààrẹ yẹn kọ́ lọ́ mọ́jú òun ọba lọ ìwọ̀n ń pọ́ lọ́hùn o níjọ́ tó ń rọ́kọ tó fẹ́ fẹ́ òun torí pé owó tí wọ́n fẹ́ san lérí òun ọ̀pọ̀ bàbá àwọn ọ̀jọ́ kọ yẹn ó fẹ́ òun ó wá ṣe adùn ayé kéèyàn ọkùnrin ládùn ayé ó ṣe é léwọ̀ fún òun eré ààrẹ ló ń wá yìí tó ń bá rẹ̀ yìí kọ́ lọ́mọ fèrè jìn bàbá àwọn ṣe mọ̀ pé pírọ́lẹ́mù táwọn ará ń bẹ̀ òun nísìn gàlá almahar kí owó sàdáàkì ó wọ́n ju bó ti yẹ kọ́ wọ́n lọ táwọn lárúbáwá lásọ jẹ́nẹ́rálì yẹn tẹ́ bá bọ́ sọ́dọ̀ àwọn òyìnbó pírọ́blẹ́mù tiwọn ni pé àwọn rísì náà fẹ́ ṣe kò jẹ́ wọn níyàwó mọ́ kò sí máàrì kankan lọ́dọ̀ tiwọn love àmọ́ kéékèèké nígbà tí mo ń ṣe mahadara kan níjó ní Èkó mo ṣàlàyé àwọn wìláyà ti kọ̀ọ̀kan l'Amẹ́ríkà tó yẹ kí wọ́n ti legalize kọ́ ọmọdún 13 máa bára wọn sùn tí wọn ò rí ní láìfí ọmọdún 14 tí wọn ò ní láìfí kọ́lá ní California wọ́n ẹ̀sẹ̀ sọ ti California di 20 years ní tẹ́ẹ̀tẹ́lẹ̀ ní California wọ́n legalize kọ́ ọmọdún 11 13 14 kí wọ́n bára wọn sùn sẹ́yìn pé túnmọ̀ ẹni pé sì náà yẹ̀yẹ́ ní ọ̀dọ̀ tiwọn bẹ́ẹ̀ yẹn bá ti ń róbìn bá sùn lọ́kùnrin ọfẹ́ bóbi sùn róbìn bá sùn déédéé obìnrin fẹ́ rọ́kùnrin wọn kì í mọ́lẹ̀ kò sí kì tí ó so mọ́ kọ̀dẹ̀ rẹ́dí àti ṣèyàwó kankan nírú àwọn environment bẹ́ẹ̀ yẹn ìtumọ̀ ẹni pé báwọn ọkùnrin ọba rí obìnrin fẹ́lẹ̀ environment yẹn sìnà tí wọ́n ń rí ṣe ní òjò wọn fẹ́fẹ́ yàwó mọ́ bó jẹ́ sípàwé lè yóò rí sìnà ṣe àwọn ò rí owó erí tí wọ́n san àwọn eléyìí ń rí sìnà ṣe lọ́dọ̀ tí wọ́n ń bí ọlọ́run sí gbogbo ẹ̀ nírọ̀rùn particularly ilẹ̀ Yorùbá tá a bá ń sọ̀rọ̀ ní Nàìjíríà ìran mẹ́ta náà ni àmọ́ àwa tá n bára wa sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ àwa Yorùbá ni tí n bá ń ka àwọn asbab tó fà á táwọn ọkùnrin fẹ́ fẹ́ yàwó mọ́ mo fẹ́ ka mẹ́jọ gbogbo tí n ṣe lọ́wọ́ yìí mọ̀kọ́ dìímọ̀ ni tí n bá parí mọ̀kọ́ dìímọ̀ yìí wà á ka ìdí mẹ́jọ tí àwọn èèyàn fẹ́ fẹ́ yàwó sílé mọ́ èyí tọ́jọ́ tilẹ̀ Yorùbá wà ń bẹ̀ tí tilẹ̀ Yorùbá wà ń bẹ̀ àmọ́ ilẹ̀ Yorùbá ń tọ́lọ̀ ṣe fáwa ní pírọ́blẹ́mù owó erí ní pé tá a bá so igi wọn nítọ́jú àwọn òbí wa lógún lẹ̀ Yorùbá yìí ni pé sọmọkùnrin ń wù ọ́ wa lówó òun sọmọ dáadáa ní ọmọ dáadáa ní ẹ bá wa wádìí àwọn tó bí alihamudulilayi àwọn òbí ọmọkùnrin ní dáa àwọn wo ló bí ọmọbìnrin yìí wọ́n ní ìyá rẹ̀ ìyá dáadáa ní àti bàbá ọkùnrin àti bàbá obìnrin àti ìyá ọkọ àti ìyá ìyàwó wọ́n máa sáré bí wọ́n ti dáa kọ́lá tẹ bá ní sàdáàkì wọn ní ẹ̀sà mọ̀ iye kan wá ẹ̀sà bá wa tọ́jú ẹ̀ ẹ bá wa tọ́jú ẹ̀ lọ́kànlẹ̀ Yorùbá kí wọ́n rí i pé bàbá rẹ̀ ló bí ọkùnrin bàbá rẹ̀ ló bóbìn ìyá rẹ̀ ló bí ọkùnrin ìyá rẹ̀ ló bóbìn ẹ sì bá wa tọ́jú ọmọ wa tí wọ́n fẹ́ dàbí ẹni pé kéèyàn tọ́jú ọ̀hún gan ni sàdáàkì tí wọ́n fẹ́ gbà lórí ẹ̀ iye Yorùbá ò ní pírọ́blẹ́mù sàdáàkì tí ìbá ṣe pé gbàtọ́làjú òyìnbó wá dé náà sínú orí báyìí lẹ̀ Yorùbá kò sáyè fọkùnrin toróbìn tí a bá sìn lọ lé ọkọ tó wọn bá bàbá lè di ẹ ìtìjú nílẹ̀ Yorùbá ìtìjú ni ìtumọ̀ ẹ̀ ni pé owó eré ọ̀wọ́n ó di méní sínú ó sì yapa kọ́rámpà ó di méjì à ń fẹ́yàwó nọ́mà à ń bímọ nọ́mà ẹni tí ó fẹ́ méjì ẹni tí ó fẹ́ mẹ́ta bá ti rí ní tí ó fún wọn jẹ bá ti rí ilé tí ó fún wọn sí gbogbo nǹkan lọ́dọ̀ wa
òjijì ló yí padà o àwọn kí la wá ṣàkíyèsí tó fi yí padà nǹkan mẹ́jọ la ṣàkíyèsí o nǹkan mẹ́jọ la ṣàkíyèsí mo wá fẹ́ bọ́ síbi tí mà ká mẹ́jẹ̀ẹ̀jọ tá a ṣàkíyèsí pọ́fà tí àwọn èèyàn ò fi fẹ́ fẹ́ ìyàwó mọ́ tẹ́lẹ̀ rí mo ti sọ àrùn tí ń ṣe lárúbáwá irtifa'u sadaq kí sadaq ọmọ gó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  ó ti wá wọlé Yorùbá náà báyìí o àyèmáyé ìgìláwà yìí náà lọ lè ṣe tọ́já sí pé tí ìbá sọkọ bá jólówó ní táwọn ìyàwó yẹn ń béèrè kọ̀dẹ̀rùn o wọ́n lọ sọ igi kan tí ìbá ṣe pé ntọ́lọ́n bá kẹ́ ìyàwó yẹn sọ pé sàdáà kí òun o kọ́kọ́ ọ̀rọ̀ Mákà ṣe mọ̀ pé ẹni tọ́lọ́n ọ̀bá kẹ́ gan sí yóò ronú Mákà ni ẹni Ọlọ́run kẹ́ toró kéré jù nísìnyí lọ́dún tá a wà yìí tó súnmọ́ jù ní kí ájò lé ní 10 million kájò lé ní 10 million sẹ́tàlì kalẹ̀ àfọ́ ìdí 10 million ní láwùjọ ilẹ̀ Yorùbá kíyàwó kan wá ní sàdáàkì tó ń fẹ́ gbà 10 million ní tẹ́ ẹ bá ń ba lọ bẹ́ẹ̀ tí ń ba lọ pẹ̀lú sàdáàkì tó wọ́n yìí mi ò ní kọ́ mọ́ wọn o ìtọ́lọ̀ ń sọ náà Al-Qur'an ni pé wa ataytum ihdahunna qintara qintar òkètì owó ní ń jẹ́ bẹ́ẹ̀ òkètì owó ní ń jẹ́ bẹ́ẹ̀ àmọ́ tẹ́ ẹ bá gbélé bí tí Lárúbáwá gbélé ìnira tó mú Lárúbáwá mọ́ wa náà o mo fẹ́ fásitì yìí pe àkíyèsí àwọn ọmọ Yorùbá tá a bẹ̀rẹ̀ sí máa gbé owó ńláńlá lé sàdáàkì tí gbogbo yín bá kásà yìí tó bá fi lè yí ká ìnira tó má wọn ti ń serú àṣà yọ padà wọ̀dọ̀ wa náà o ìyíw náà ti bẹ̀rẹ̀ báyìí nílẹ̀ Yorùbá mo sì fẹ́ kó yé yín ń bẹ náà Al-Qur'ani pé sàdáàkì tí wọ́n ní ẹgbàá tí wọ́n bá yọ̀ǹda kan nǹkan kan fún yín bẹ́ẹ̀ fakuluhu anihan mariha fankihu ma taba lakum minan nisa mathna wa thulatha wa ruba gbàtọ́lọ́ wa ń sọ̀rọ̀ sàdáàkì ọwọ́ ní tí a fa yín ní kíní kan tibuna lakum an shay'in min nafsan fakuluhu anihan ẹ̀dàkùn ẹ̀yin obìnrin wẹ̀ já lu àyà ọjà sí pé a máa yọ̀ǹda nǹkan fáwọn ọkọ pé a nítorí mi kí n gbà ní ṣùgbọ́n bàbá lè fún mi báyìí tipa rẹ̀ ọ̀ka yóò fa kọkùnrin ó tètè máa níyàwó yóò sì fa kẹ́yìn obìnrin náà máa rí lé ọkọ jòkó a rí nínú àyẹ̀gbà wá tọ́ra àwọn afá dìbìtì ọ̀rọ̀ àdìsí hùn pé àdìsí tọ́lá láàfíà ní àbíkọ́ láàfíà àmọ́ ń bẹnu áthàr tí a bá ti pè ní áthàr ó ti tán tí wọ́n lé wọn sọ pé ní àìsàrò ònà sadaqatan akitharu ònà barakatan gbogbo obìnrin kóbìnrin tí sàdáàkì rẹ̀ bá rọrùn tó bá níwọ̀n bá akitharu ònà barakatan òun ni àlùbáríkà rẹ̀ yọ pọ̀ jù ẹ̀dá kúnlẹ̀ Yorùbá mo fẹ́ kẹ́ wòye sí ẹ̀yàn ọmọ Yorùbá òdìmẹ́ni lábẹ́ sàdáàkì ìmọ̀ nínú tí tún fa kí àwọn èèyàn máa fẹ́ yàwó mọ́ lé ní lábẹ́ ọ̀rọ̀ sàdáàkì yìí náà ìròrí tó yìnbó gbé wá fún wa lẹ̀ Yorùbá táwọn àfẹ́sí dìbéètì ẹ̀ tó yẹ pé àsọ́wùlẹ̀ àkùwálì ń bẹ̀ ní pé kò dáa kó mi máa sọ pé sàdáàkì tó ń fẹ́ gbà kọ́kọ́ wọn má fẹ́ yàwó léhùn sàdáàkì tó wọ́n gbà kọ́kọ́ wọn má fẹ́ yàwó léhùn inna ahaqqa mastawfaytum min ash-shuruti mastahalaltum bihi al-furuja ìwọ̀ téèyàn gbọ́dọ̀ mọ̀ pé ìwọ̀ tó fi sọ abẹ́ obìnrin dẹ̀tọ́ ṣé àwọn àfáwá dìbẹ́tì ẹgbẹ́ tóbi bá ṣe sọkùnrin ó lọ àbí ò nílò arjahul aqwali ní pé òfin tó bá ta gbogbo májẹ̀mú tí bá ń ta ko asílómìnì usuli sharia nílò gbogbo ẹ̀yin obìnrin tó lọ kàwé London tẹ lọ kàwé lamẹ́ríkà tá à ń so igi fún tẹ́ jẹ́ ọmọ yìí wá pé sàdáàkì tẹ fẹ́ gbà ní kọ́kọ́ má fẹ́ yàwó lẹ́yìn tẹ́ ẹ bá nà sáré eléyìí ńlẹ̀ Yorùbá tẹ́ ẹ bá fọ́n eléyìí kan lẹ̀ Yorùbá ẹ gbélé o ẹ gbélé o ẹ gbélé o èyí tí ọ̀rọ̀ rùjú ni pé ntọ́lọ̀ ń sọ ni pé fankihu ma taba lakum minan nisa mathna wa thulatha wa ruba ilé ìjà kọ̀kọ́ ilé kejì inú tó tún fẹ́ fẹ́ aláàtọ́ fẹ́ fa al-azufu ani zawaji fi biladi Yorùbá ntọ́fà táwọn èèyàn fẹ́ fẹ́ yàwó mọ́lẹ̀ Yorùbá lé ní
eléyìí náà ṣe pé n tó ṣe tẹ̀tẹ̀lẹ̀ ó ṣe ń gbérí bọ̀ ni òun lẹ́lẹ́kejì tí mo fẹ́ ká alákọ̀ọ́kọ́ ni sàdáàkì tó fẹ́ máa wọ́n kèétí wọn púpọ̀ náà o àmọ́ n ti ń bẹ̀rẹ̀ ẹ̀kejì ni àwọn májẹ̀mú tí wọ́n fi ń fẹ́yàwó bí má fẹ́yàwó lé mi ìyẹn náà ti ń bẹ̀rẹ̀ tó bá kọ̀ntínú bí àwọn èèyàn ní fẹ́yàwó máa wo nínú àwọn tí ń fa nòdì mi ni ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ ká Abrahamu ni ọmọ Awfi láyé anabi wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n yẹn ń fẹ́yàwó nínú súnà ní kasi akidu nìka tabasi ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ sọ yìí o tabasi akidu nìka tán nínú súnà ní kasi wàlímà ntipa bá sì ká lèyàn fi ṣe wàlímà yàwó kì í sọ̀rọ̀ ẹ̀yẹn ní ká pé gbogbo ayé pé mo fẹ́ ṣe wàlímà yàwó sẹ́rántí kí n mú ti àfàwọ̀ àgbà wa Abdurrahman ibn Auf tá anabi ni pé Abdurrahman yà á rí owó tó jẹ́ mẹ́ta oníbẹ̀ ni òun ṣe igi obìnrin anabi ni aulim wala obishat ọ̀ọ́dẹ ṣe wòlímà kọ́ra kó ṣe pẹ̀lú ewúrẹ́ kékeré kan sẹ́ẹ̀rí pé bọ́bá ti balẹ̀ anabi ni kò ṣe nínú tí ń fa tí ń lé àwọn èèyàn níbi ìyàwó lè ní pé kálukú fẹ́ ṣe ìyàwó tí wọ́n gbọ́ pé ilé gbọ́ ọ̀run mọ̀ bẹ́ẹ̀ lómi bá ṣe ìyàwó ẹ̀rọ ọba yìí bí wọ́n ti ṣe ìyàwó tó fi lé ọ̀nà pé tí ìpènà lóka tí gbogbo ayé wa lọ́wọ́ tí wọ́n wá kó nǹkan lọ gbáà owó eléyìí náà kó ṣe bẹ́ẹ̀ o yóò wá di kóbìnrin máa sọ fọkùnrin pé yọta wa máa ṣe marriage báyìí mo fẹ́ bọ́kùnrin bá ti di pípa àwọn ọ̀ka kí ni ó ṣe yóò gbé ọwọ́ lédè yọba rọrùn jẹun wẹ́lú mi ọwọ́ á débi pé lónìí gbogbo àwọn marriage tẹ́ fẹ́ máa ṣe party marriage ceremony marriage tẹ́ fẹ́ máa ṣe ceremony tẹ́ fẹ́ máa ṣe ń bẹ̀ ọwọ́ á di táwọn èèyàn ń lọ gba rìbá ní báńkì tó yóò ṣe ìyàwó ẹ̀ lọ gba lóònù torí pé fẹ́ ṣe ìyàwó ẹ̀ ń lọ jẹ́ gbèsè ó débi pé àwọn ọkùnrin wá ń sá obìnrin wá ń sọ pé má wọrí bí mo ti fẹ́ kí marriage mi rí ni màá finance marriage sẹ́yìn pé tó bá padà yá tí kìíní yìí bá wọ̀ wá la tán ẹni tí ó bá rówó tí ó fi ṣe marriage mọ́ sìnà lókùn tí ó máa ṣe o bí bá wá ń ṣe sìnà ẹ̀yin obìnrin wọn máa bá yín sùn ẹ̀ lọ́lé ọkọ mọ́ àwọn ọkùnrin ó sì máa bá yín sùn àwọn náà níyàwó mọ́ tẹ́ bá wọlé yóò bá lè ní the way táwọn èèyàn fi ń ṣe marriage ńlẹ̀ yóò bá lè ní ó lè fa kí àti máa wá fẹ́ gbéyàwó sílé kọ́ máa dogun fáwọn tí ó bá lágbára àti ṣerú marriage yẹn báwo ní Facebook wọ́n ti ń ṣe ìyàwó ẹ̀ wò pé owó tẹ́ni yìí náà yé ṣe owó díẹ̀ ibi tẹ́ ń bá lọ yẹ yóò padà fa tí àwọn ọkùnrin ò ní fẹ́ ní ìyàwó mọ́ níta nàbí bá Abrahamu ní ọmọ ọ́fíìsì ni pé aulim ṣe wòlímọ̀ wàláwó bishat kọ́dà kó sì pẹ̀lú ewúrẹ́ anabi gan fún rẹ̀ ọlọ́sí gẹ́sùwọ́tù Banil Mustaliq ìgbà tó dọ̀hún orómi ọmọ bá ń bẹ̀ wọ́n so igi ẹ̀ ń gbọ́ òdìjọ́ kejì anabi ra búrẹ́dì gbígbẹ pẹ̀lú òróró ó ní káwọn sàbí ọmọ jẹ́ ǹjẹ́ kí ló dé ó ní mo sọ kí obìnrin lánàá bí jẹta ni wòlímọ̀ rẹ̀ ni mo ṣeun nípa bá ti ká mọ lèèyàn ṣe wàlímọ̀ tẹ́ ń ṣe yìí tó bá lé àwọn ọkùnrin sá ẹ̀yin obìnrin wọn mọ bá yín sùn lọ́fẹ̀ẹ́ o ẹ̀ ní lọlé ọkọ àwọn ọkùnrin ò ní gbéyàwó sílé ó di méjì ẹlẹ́kẹta tí mo fẹ́ pé àkíyèsí sí wọ́n fẹ́ gba àkíyèsí sí tí ń fa kí àwọn èèyàn má fẹ́ fẹ́yàwó mọ́ sẹ́rí léyìí àṣàbúrúkú gbà ní àṣàbúrúkú gbà òun ní ilé àṣàbúrúkú gbà ní àṣàyídẹ́ ní anábì ti panẹ́ látọgọ́rọ̀ ọdún kẹrìnlá ẹ̀yìn kan sì ń bẹ́ẹ̀ bí tẹ́ jòkó sí tẹ́ ń lo àṣàrùn tí ọba ṣẹ̀rí àmú kéèyàn fẹ́ fẹ́yàn kẹ́ ẹ máa fún lófin pé kì í sọmọ ìlú wa àlìfẹ́ kì í sọmọ ìlú wa àlìfẹ́ mo dá sí kéèsì kan ọmọkùnrin kan fẹ́ fẹ́ ọmọbìnrin kan wọ́n wá nílùú àwọn ìfẹ́ lu yẹn mo wá dìde sọ̀rọ̀ yẹn àwa yẹjú àsọtì ọmọkùnrin yìí gbìyànjú àti fẹ́ ọmọbìnrin yìí bàbá rẹ̀ ní tó bá fi lè fẹ́ òun ọkọ lọ́mọ wọ́n sì gbé ọmọbìnrin yẹn sábì tí wọ́n jọ ń gbé wọ́n sì gbé lọ lù wọn kí ni yóò bá ṣẹlẹ̀ àmú ìyàwó tí Zayidu fẹ́ Zayidu dúdú ni tí wọ́n ń pè ní Zayidu bin Muhammad sallallahu alaihi wa sallam nígbà náà lọ́hùn dúdú ni funfun la Ànábì fífún funfun ni Ànábì dẹ̀ fífún wọn sọ pé torí kó dúdú Ànábì ní la fadla
la arabiyyun ala ajami wala li ajami ala arabi illa bi taqwa kema pé ìlú kan ìfẹ́ ìlú kan ìlú kan ìfẹ́ ìlú kan sharia ko kíní iná ń fa kí àwọn èèyàn fẹ́ fẹ́ra wọn kẹ́ tú wọn ká kọkùnrin mọ́ rí ìyàwó bọ̀rọ̀ mọ́ kóbi gan máa lọ́kọ ní bọ̀rọ̀ mọ́ ọkùnrin ò ní níyàwó mi bọ̀rọ̀ yọmọ lóbìnrin kí obìnrin ò ní lọ́kọ mi bọ̀rọ̀ tọ́lásìkò rẹ̀ ti lọ tẹ́ ẹ bá kí ìsílẹ̀ yìí náà ọlọ́wọ́n bá ní yá ayyuhal ladina amanu ẹ̀yin múmìnì inna khalaqnakum min dhakarin wa untha èmi ọlọ́run dá yín lákọ lábo ni o wa ja'alnakum shu'uban wa qaba'ila mo ṣe yín níran mo ṣe yín lẹ́bí ẹbí likini lita'arafu torí kẹ́ ẹ mara yín ni ya Hausa lélẹ́yìí Togo lélẹ́yìí Igbo lélẹ́yìí Yorùbá lélẹ́yìí Wangara lélẹ́yìí Agasu lélẹ́yìí àmọ́ o gbogbo bẹ́ẹ̀ ti rí òun kẹ́ẹ̀kan mara yín pé bẹ́ẹ̀ ti rí lásán nù inna akramakum indallahi ataqakum ẹ̀ńtọ́ lápẹ̀lẹ́ lọ́nà ẹ̀ńtọ́ bá bẹ̀rẹ̀ Ọlọ́run bá jù ẹ dákun jàmá nínú kàfà áàtì táwọn àfa ká pé lágbájá lè fẹ́ lágbájá lè fẹ́ kò sí pé ká máa wo kíní mi kàfà àtọ́ lágbájá jù pé lágbájá mùsùlùmí ni o bẹ́ẹ̀ bá ti jẹ́ mùsùlùmí ẹ lè fẹ́ra yín àwọn ọ̀ràn kan bẹ ní ìran báyìí fẹ́ràn yìí ìdílé yìí fẹ́ ìdílé yìí tí a bá ti jẹ́ mùsùlùmí wọ́n lè fẹ́ra wọn nínú tí ń fa kí àwọn èèyàn má fẹ́ lọ́kọ obìnrin mi ò wá bómi yọ rẹ̀ ní tí ó fẹ́ tí wọ́n máa tẹ̀léra wọn káàkiri àmọ́ ti dájú pé tó ń bá gbé délé wọn nígbà ní àwọn ọkùnrin mi náà rẹ̀ ń tó fẹ́ fẹ́ tó máa tẹ̀léra wọn káàkiri lẹ́jú pé tó ń bá mú ìyàwó ìdílé wọn níjọ́ wọn fẹ́ lé àwọn torí ra àwọn ìfẹ́ràn báyìí ẹ dákun gbogbo eléyìí náà inú tí ń fa kí èèyàn má ti tẹ̀ lọ́kọ kí wọ́n má ti níyàwó ni nínú ẹ̀jẹ̀ mọ́ sẹ́rí àwọn kankan bẹ tí ń jẹ́ daruriyat àwọn ọ̀ranyàn àwọn kankan bẹ tí wọ́n ń jẹ́ kamaliyat àwọn ilé ìyá kan fẹ́ kó fi pé lásán ni afẹ́ kó fi pé ni lónìí tá a wà yìí àwọn èèyàn wọ́n ń fún kamaliyat pé kákan sí kó fi dáa kó fi balance wọ́n ń fún ní ọlá lórí ń tá a pè ní tọ́jẹ́ dọ̀rúrí yat àwọn ọ̀rọ̀ yẹn ọfà kí ọkùnrin má fẹ́ níyàwó kóbìnrin náà má rọkọ níbọ̀rọ̀ kí ni tí ń sọ sẹ́mi pé ìtọ́lọ̀ ń wí ni pé askinuhunna min haythu sakantum min ujdikum ẹ fobìnrin gbé síbi tẹ́ ń bá ń gbé tẹ́yìn náà wà ń bẹ ìtumọ̀ ẹ̀ ni pé ọkọ ni ó wà létí ìyàwó rẹ̀ ó gbé sẹ́yìn pé tẹ́yìn bá ti nílé bẹ́ẹ̀ rúmà ń palọ̀ self contained tí ìyàwó ọmọ wọlé tí ọmọ wọ palọ̀ tí ọmọ sí nǹkan kan ọkùnrin wa dúndùn pé mi ò lè fobi sí rúmà ń palọ̀ mo fẹ́ nílé tèmi tí lálẹ́ òdìmọ̀ dààmú mi irú ọkùnrin bí ò ní níyàwó bọ̀rọ̀ pé àná mo gbọ́dọ̀ nílé ara mi at least èmi náà bá rówó sí máa ra lẹ̀ tí máa ra lẹ̀ bó ṣe 3 bedroom flat tí máa ṣe fence ìyàwó mi á wà secured ẹ mọ̀ pé túmọ̀ ẹ̀ ní pé bí ẹ bá ṣe ń tọ́lọ́ ń bá kádàrá mọ́ ṣé gbogbo yẹn ní ọkọ̀ lé láyé ni kọ́ wá fúnlé kíkọ́ yẹn ní priority lórí pé sáàjì ń fẹ́ síbi kan kọ́ lóun sì rọrùn fún wa irú yẹn bí ò ní níyàwó bọ̀rọ̀ àti irú bí ti ń pẹ́ bí yẹn bá dá ní bedroom flat mi ò lè fẹ́ bí yẹn bá ní bedroom flat mi ò lè fẹ́ ṣé gbogbo ọkùnrin ní ọkọ̀ rẹ̀ ọkọ̀ 3 bedroom flat ni kó tó níyàwó ni irú omi yẹn ó lélẹ̀ o dọ̀rúrí ọ̀ràn yẹn ni kó níyàwó kọ́ ọmọ ṣèṣì náà o ọ̀ràn yẹn ni kó lọ́kọ́kọ́ ọmọ ṣèṣì náà o tọ́ ọba ló dìgbà tọ́ ọba kọ́lé kó tó fẹ́yàwó ó ṣeéṣe kọ́ ọmọ fẹ́yàwó ọmọdé kú sí náà lọ́mọ sí tọ́ ọba múra o tọ́ba ló dìgbà tọ́ ọba rẹni tí ń gbé 3 bedroom flat ẹni ó ní self contained tiẹ̀ lọ́fẹ́ gbé lọ́dọ̀ rẹ̀ ẹni ọkọ̀ duplex lọ́fẹ́ fẹ́ ó ṣeéṣe kọ́ ọmọ àárọ̀ kọ́ mọ́ o ọ bẹ́tà kẹ́ fún tọ́lọ̀ fún lọ́lá ẹ má ṣèṣì náà ọlọ́run fún lọ́lá ẹ fẹ́yàwó kẹ́ sògì ọlọ́run fún lọ́lá bẹ́ẹ̀ bá ti rí lé níwọ̀n bá tẹ́ gbé ẹlòmíràn máa ṣe condition pé irú àga báyìí tó wọn bá lọ sí company báyìí lọ raga wọn ò lè fẹ́ tí ọ̀ràga company yẹn sínú ilé mo rírú ẹ̀ dáadáa ni o kọ́dà wọn rántí igi kan tá a so ọmọ olówó làwọn méjèèjì ṣùgbọ́n wọn kàn jù kan lọ ọmọ olówó eléyìí wọ́n gbé GRA níkẹjà ládùúgbò táwọn kan gbà pọ́n ládùúgbò tó tún ṣe jù pé GRA nígbà tí ó so igi ọmọ tí wọ́n fẹ́ra wọn pẹ̀lú ọmọ
ọmọ tí bàbá rẹ̀ kọ́lé sí bọ́dẹ́lọ́nù lọ́lọ́fẹ́ wọ́n bá ṣe ìyàwó tán wọ́n bá mú wá sí Ìkẹjà lọ́mọ bá yarí pé òun ò lè gbé Ìkẹjà o inú igbó ni wọ́n mú wá inú igbó ni wọ́n mú àfi kí wọ́n mú wọn padà sí. ọkùnrin tó ń sì ní ipa bàbá wọn ọ̀ká kóun lọ kọ́lé sí bọ́dẹ́lọ́nù káwọn ará lé sí bọ́dẹ́lọ́nù owó tẹ́ ń gbà ń bẹ̀ gan ti pọ̀ jù. sẹ́mi ọkùnrin yẹn fún kó gbélé ọkọ ọ yẹpẹrẹ rẹ̀ kọ́ wá gbélé tọ́ fáyìn ju ibi tí ń bọ̀ lé wọn ó fún ní ọ̀la kẹ́ lọ́kọ lọ́rọ̀ yẹn o ilé tẹ́ gbé mọ́tò tọ́lọ́mbà kọ mọ́tò máa ń pẹ́ gùn tọ́lọ́mbà kọ pẹ́ kọ́lé láyé tọ́lọ́mbà kọ bí lè yín ó ti fáyìn ètèkì yẹn simple kẹ́ẹ̀sì ń tọ́jọ́ ràn yẹn kẹ́ẹ̀sì ń tún sí pàtàkì kàmáàlì yáàtì àwọn tó yẹ kí tó bá ṣe é ṣe ni bí ọba ṣe é ṣe kò sí tí yọ bàjẹ́ nínú tí ń fa kí àwọn èèyàn Ànábì wa Muhammad nígbà tí ó sọ̀rọ̀ nǹkan méjì péré ló ní ká fi fẹ́yàwó téèyàn bá wà tọrọ ọmọ yín kò sọ pé ẹ máa béèrè ilé tí ó gbé àdúgbò wo lẹ ń gbé nǹkan kan Ànábì ní idha ja'akum man tardawna dinahu wa khalqahu fazawwijuhu ẹni tó bá wá bá yín tó wá tọrọ ọmọ lọ́dọ̀ yín tẹ́ wá wo dinahu ẹ̀sìn tí ń ṣe wa khulqahu nínú riwaya mi wa irdahu ẹ wọ ọmọlúwàbí rẹ̀ Ànábì ní fasawwijuhu ẹ fún lómi Ànábì ní ẹ̀bẹ̀rẹ̀ wọn ní kẹ́bẹ̀rẹ̀ pé tó ń 3 bedroom flat o wọn sọ bẹ́ẹ̀ fún yín o àdúgbò wo ló ń gbé kìnìkan mi ò pèpè lọ bí kéèyàn fomi síbi tó burú jáì o àmọ́ kéèyàn má torí gbogbo orí eléyìí kó wọn ò ní fẹ́ yàwó dìgbà tó ń bá provide nǹkan yẹn kó n tó fẹ́ ìyàwó aburú ńlá ni tọ́lọ́mbà ti síbi tó lè gbé tó lè fomi sí aṣọ tẹ́ lè máa wọ̀ níwọ̀n bá tọ́lọ́mbà fún yín mọ́ bàtà tẹ́ máa wọ̀ wọ́n bá bọ́lọ́mbà kádàrá pẹ́ gun mọ́tò bẹ́ẹ̀ bá lè gun mọ́tò ẹ̀rọ amárúwá tẹ́ máa gbé kí wọ́n àtìyàwó rẹ̀ tẹ́jọ́ wà nù márúwá káwọn ọmọ sẹ́yìn máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ bọ́lọ́mbà kádàrá yìí náà ẹ lè ra maṣíìnì tó gùn tó gbéyàwó rẹ̀ sẹ́yìn tí ó ní ọmọ dùn bọ́lọ́mbà kádàrá eléyìí ẹjọ́ náà lọ wo dáńfó káàkiri wo dáńfó àmọ́ kọ́ lórí ìgbà tó bá ní mọ́tò tiẹ̀ tó máa fi gbéyàwó kó tó fẹ́yàwó kí ọ̀yàwó náà sọ pé ìgbà tó bá lẹ́ni tí ń gun mọ́tò kó tó ní ọkọ ẹ ní fẹ́yàwó ẹ ní lọ́kọ inú tí ọjà àwọn èèyàn fẹ́yàwó mọ́lẹ̀ ni pé òun ò tí ì nílé òun ò ṣègbà òun ọ̀sàwó ẹlòmíì ọ̀fẹ́ lọ́kọ òun ò lè fẹ́ ni tí èèyàn máa dẹ́sà kan jọ̀njọ̀n wọn ní àwọn ò lè fẹ́ ọlọ́nṣogo àbí kíní àwọn ò lè dúró sùúrù lé ọlọ́nṣogo làwọn lọ àwọn ò lè dúró sùúrù lé ọlọ́nṣogo làwọn lọ àwọn ò dúró sùúrù lé ìtumọ̀ ẹni pé òun ò lè fẹ́ ni tí kì í bá tí ì pé fún pátápátá ẹni tó ti parí tó ti pé fún ọlọ́nṣogo nu ibẹ̀ ní lọ gbogbo ilé ìkàmọ̀lì yá ti ń ṣẹ̀rí àkàsí dọ̀rùrì yá ti ní pé kọ́ mọ̀sẹ̀sì náà kọ́ fẹ́ ìyàwó mọ̀sẹ̀sì náà kọ́ ní ọkọ intanẹ́bí sì ni a wò ní pé ẹni tó bá lẹ́sìn tó sì ní ọmọlúàbí ọ̀rọ̀ lẹ́kọ́ ọ̀rọ̀ mọ́tò kọ́ ọ̀rọ̀ bí tí ń gùn kọ́ ọ̀rọ̀ àdúgbò tí ń gbé kọ́ nínú tí ń fa táwọn èèyàn fẹ́ níyàwó mọ́ ẹlòmíì fẹ́ kọ́lé kó tó níyàwó ẹlòmíì fẹ́ máa gun mọ́tò kó tó níyàwó ńlé ẹlòmíì fẹ́ gbà pé tó wọn bá ti ní 3 bedroom flat òun ò lè níyàwó ìyàwó mi náà gbà pọ́kọ tó bá ti 3 bedroom flat lọ́kọ ń gbọ́dọ̀ gbé àwọn ò lè gbé tó less than that ọkọ tó wọn fẹ́ tí ó bá ní mọ́tò òun ò lè fẹ́ òun ò lè gbérò àdúgbò ayélu òun gbóró nǹkan báyìí kàmàlìyàtù ní sẹ̀ríà pé kì í ṣe dọ̀rùrìyàt ó di mélòó tí mo kà báwọn ó di 4 alákọ̀ọ́kọ́ sàdáàkì tọ́wọ́n ẹlẹ́ẹ̀kejì afẹ́sẹ̀náwó ìyàwó tí ó gbà pé tí ó bá ti tó ṣe bákan òun ò tí ní ṣe ìyàwó yọkàn máa bẹ bẹ́ẹ̀ lọ kò ní níyàwó bọ̀rọ̀ torí kèrò owó tí ó fi ṣe ìyàwó tí ìyàwó rẹ̀ tiẹ̀ náà dàbí ti àwọn kan ó di 2 ẹlẹ́ẹ̀kẹta kí wọ́n máa jẹ́ pé fámìlì yìí fílì àwọn èèyàn lè fẹ́ra wọn ó di 3 ẹlẹ́ẹ̀kẹrin ni pé bákan mo fẹ́ kí lè mi ó rí mọ́tò kan ni mo fẹ́ gùn tá à ń pè ní kàmáàlì yáàtì àwọn kan tá a fi complete ìsẹ̀mí tí ì ṣe pé àní kan lẹ̀ tẹ́lẹ̀ àwọn ibi kan là ń gbé a sì lè gbé ibi tí ọ̀dà tó bẹ́yẹn ẹni tí ò lè gún mọ́tò lè wọ mọ́tò náà ká má sọ àwọn yìí òní tí ò ní jẹ́ ká ní ìyàwó ó di 4 ẹlẹ́ẹ̀karùn nínú tí ń fa kí ọkùnrin mọ́ tètè níyàwó lé ní tí sì ń fa kó mẹ́rin tè lọ́kọ túlù múdàtì dìrásà àsìkò táwọn èèyàn fi ń kẹ́kọ̀ọ́ ti gùn ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí a bá ní ká wo ti òfin Nàìjíríà lápèjúwe tó fi yẹn náà lè fẹ́ jẹun tó kárí ayé ètò education tí ìjọba ṣe wọ́n fẹ́ jẹ́ pé global issue ni
ó kárí gbogbo ayé ni kí lè tó ìdánilẹ́kọ̀ọ́ yẹn tọ́mọ pọ́dún mẹ́fà yóò wọ primary tọ́ba dọ́mọ 12 yóò wọ secondary tọ́ba dọ́mọ 18 years yóò parí secondary yóò wọ university lọ́mọ 18 years mo fẹ́ bi yín léèrè ọmọ ọdún mélòó lọ́mọ tí ń bàlágà lẹ́yìn ìgbà iná àṣẹ lọ́wọ́ university ọwọ́ akéré jù lọ́dún mẹ́rin university ọmọ tó ti bàlágà láti 13 years 12 years ọmọ mi 14 years ẹ wá ní kọ́mọ lọ́kọ títí tí ó fi parí university àsìkò tí a fi ń kẹ́kọ̀ọ́ yẹn ogun o wọ́n ti bàlágà ẹlòmíì ti bàlágà ọdún mẹ́wàá ni kó tó lọ́kọ lọ́kùnrin bẹ́ẹ̀ lóbìnrin bẹ́ẹ̀ àwọn ètò ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ yìí tó sọ́dà báyìí ó wá fa kí àwọn ọmọ yẹn kí wọ́n pàdé ní ṣùsàn kí wọ́n máa bára wọn sùn ó dá fún òbí o tọmọ rẹ bá ti tó lé ọkọ lọ tọlọm bá kẹ́ ọ dáadáa jẹ́ ọ lọ lé ọkọ kó o tún máa tọ ọmọkọ ẹ̀ lábẹ́ bọ́lọ̀ ń bá tún kẹ́ ọ tún máa ṣe fọ́kọ náà sẹ́ẹ̀rì kẹ́ ẹ máa sọ pé ó dìgbà tó bá gírádùétì kó tó lọ́kọ ó dìgbà tó bá gírádùétì kó tó fẹ́yàwó ìtumọ̀ ẹ̀ ní pé ń sílẹ̀kùn bàjẹ́ lẹ̀ o àwọn èèyàn ò ní fẹ́ ẹ̀kọ́ yóò mójútó ń tòótọ́ àmọ́ yóò máa ṣèbàjẹ́ sẹ́ẹ̀rì kéèyàn mójútó kọ́kọ́ máa ṣèbàjẹ́ yẹn aburú ńlá ni o gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lénìí mo gbà yín nímọ̀ràn pé gbogbo ọmọ yín tó bá tó lé ọkọ lọ ẹjọ́ lọ lé ọkọ ẹ wá jẹ́ kó máa lọ lè kẹ́kọ̀ọ́ ẹ̀ nílé ọkọ ẹ̀ èmi ọ̀rẹ́ ni tó ṣe tó kábàámọ̀ àti ráwọn tó ṣe dáadáa mi ọ̀rẹ́ ni tó ṣe tó kábàámọ̀ àti ráwọn tó ṣe dáadáa bẹ́ẹ̀ náà lọkùnrin tó bá tó yàwó ní ẹ má jẹ́ ọmọ ṣe sìnà ẹ fẹ́ yàwó fún kó sì máa lọ lé ẹ̀kọ́ rẹ̀ ẹ máa tọ́jú òun àti ìyàwó ẹ̀ náà bẹ́ẹ̀ bá ṣe báwọn èmi ti rí yìí ìbàjẹ́ ọmọ fọ́nká tí a bá ti wọ́n ríra wọn bá sùn yunifásitì lásùsàn káàkiri ẹ má retí pé wọ́n fẹ́ níyàwó bọ̀rọ̀ o ẹ má retí pé wọ́n fẹ́ lọ́kọ bọ̀rọ̀ yóò máa fa kí àti níyàwó máa ṣe kó máa lé díẹ̀ àti lọ́kọ ṣe é sì rí kẹ́ ẹ̀ encourage pé kí wọ́n bá sá kẹ́kọ̀ọ́ tí ó bá parí ẹ̀kọ́ ẹ̀ kò ní níyàwó tí ó bá parí ẹ̀kọ́ ẹ̀ kò ní lọ́kọ ẹ̀rọ náà bàjẹ́ lọ́wọ́ ni ọba mi ní innal ladina yuhibbuna an tashi alfahishatu fil ladina amanu lahum adabun alimun fi dunya wal akhirah wallahu ya'lamu wa antum la ta'lamun ọba mi ní innal ladina ra wọn tó ṣe pé ní yuhibbuna indun ma wọn pé an tashi alfahishatu fil ladina amanu kí bàjẹ́ máa fọ́n kálá rẹ̀ àwọn múmìnì gbogbo ọmọ yín tẹ́ bí múmìnì ni wọ́n ọmọbìnrin tẹ́ bí ọmọkùnrin yín ọkùnrin yín múmìnì gbogbo wọn wọ́n wá bàlágà ẹ̀jọ́ lọ́kọ ẹ̀jọ́ níyàwó wọ́n dé yunifásitì opportunity ìsìnà sí omi ìgbọ̀n tí lọ́wọ́ yunifásitì ti ṣe ìsìnà tára ò lè gbà tọ̀bí àdámọ́ mi èèyàn ò lè gbà ẹ wá fàyè lẹ̀ bí wọ́n ti ń ṣe ìsìnà wọ́n á dùn mọ́ yín ọlọ́ni lahum adabun alimun fi dunya wal akhirah ìyá táyé ẹ jẹ́ ìyẹ́ tọ̀run ẹ jẹ́ wallahu ya'lam tẹ́ ẹ̀ báyìí ti mójútó wọn kí wọ́n lọ́ọ́ níyàwó kí wọ́n lọ́ọ́ lọ́kọ ọlọ́run lọ́mọ o ní tí ó ṣẹlẹ̀ ń bẹ ọlọ́run lọ́mọ wa antum la ta'lamun ẹ̀yin ọmọ sẹ́yìn pọ́lọ̀ tí mo ń sọ yìí níbi ọ̀rọ̀ ọmọ mi ó kẹ́kọ̀ọ́ yóò graduate ó dá òbí mi lójú báwọn obìnrin tí ń wọ́ máa ń wálé ń bá wọn sùn kí ló ní ọmọ níyàwó sí ní tí ó ṣe fún ìyàwó náà ní sèyí ó wá dá bàbá mi náà lójú àtìyá báwọn tọ́mọ ń pè ní fiancé wọ́n wá ń bọ́ mọ àwọn sùn lé àwọn wọn nínú kò lè má rí nísìnyí o kò tí ì parí ẹ̀kọ́ ẹ̀ kò lè tó bá má rí kí ni ó ṣe gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ẹ̀ ń sọ pọ́ mi ìparí gbogbo ẹ̀yin òbí tẹ́ ẹ̀ ń pọ́ mi ìparí ẹ̀kọ́ kò lè lọ ilé ọkọ aburú lálẹ́ ń ṣe o ẹ wọnú ayé yín náà ladina yuhibbuna àwọn tó ṣe pé wọ́n ń fẹ́ à ń tẹ̀sí alfahishatu fil ladina amanu tí wọ́n ń fẹ́ kí bàjẹ́ máa fọ́n kálá àwọn múmìnì lahum adabun alimun fi dunya wal akhirah ìyẹ́ ẹlẹ́ta eléro wọn jẹ́ láyé wọ́n jẹ́ njọ́ al-qiyamah wallahu ya'lamu wa antum la ta'lamun bọ́dá yìí ń dúró bẹ́ẹ̀ kókó eléyìí ti ń jẹ́ ọ̀rọ̀ ẹlẹ́ karùn-ún òun ni pé ọmọ mi ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ kọ́ ìfaka yẹn bá fẹ́ níyàwó bọ́bọ̀rọ̀ yìí sì ń fa kí ìyàwó má fẹ́ fẹ́ kóbìnrin má fẹ́ ní ọkọ kọ́kọ́ má fẹ́ fẹ́ bìnrin kóbìnrin náà má fẹ́ ní kọ́kọ́ má fẹ́ fẹ́ ìyàwó kí ìyàwó má fẹ́ lọ́kọ kí ló dé kì í parí stọ́dì rẹ̀ kí ló dé kì í parí stọ́dì rẹ̀ stọ́dì ò lè parí o jẹ́ ń pè lẹ́kọ̀ọ́ parí o gbẹlẹkẹ parí èyí tó ti wá dùn mí ju kí n sáré yà síbẹ̀ yẹn ẹ̀yin obìnrin ń dùn mí fún jù ní angu yẹn ṣe é mà pé ẹ̀yin obìnrin mo fẹ́ sọ kíní kan fún yín
jọta báyìí ṣe bẹ̀rẹ̀ ọmọge ń fáìn ọkùnrin ọmọ líle yín kí ilé ọmọ pè yín tó wọ́n mọ̀ pè yín tó bá sì ṣe sàtẹ́ bá ti ń wọ 24 25 ẹ̀ tí ń expire o àwọn tó ń bẹ̀rẹ̀ yín yóò gba ọkọ tó yẹ kẹfẹ́ ẹ̀ kàrà àwọn ọkùnrin tó yẹ kọ́ fẹ́ mọ̀ pé ó ti di madam mi lè fẹ́ ó ti darúgbó mi lè fẹ́ ẹ̀kọ́ tó kọ́ tó fi lílẹ̀ ọmọ àwẹ̀ ni tó fi rẹ̀ bẹ̀ àìmọye obìnrin táwa yìí mọ̀ tó yẹ pé àwọn ni wọ́n padà fẹ́ ọkọ àwọn ni wọ́n náwó lọ́kọ lórí bí ànímọ́ ságbọ́dọ̀ ládé orí tábà wá bá sọ̀rọ̀ yóò wá ní à yóò táwọn wá sùkútù tiẹ̀ kó wọn lọ́kọ kọ́dà lágbájá àwọn yẹn láyọ̀ mẹ́ta kan pàwọn ni wọ́n fẹ́ fẹ́ wọn tó wọn ò fẹ́ ń jọ náà yóò máa sunkún yóò wá fẹ́yàn náà dandan kan tí ò nítumọ̀ yóò tún máa náwó lé ní àìmọye ìjà láti dá sí láti parí tí ń pò ń ra mọ́tò fún òun lòún kọ́lé táwọn ń gbé òun lòún ra mọ́tò gbà wọn lọ́wọ́ ń káyà mọ́sínà fóun ó tún wá fẹ́ mọ́sínà náà tó tún sọ pé ọkùnrin ní baálé ilé òun mú bọ̀ wálé ọlọ́run ní baálé ilé mọ́sínà òun mú wálé ọlọ́run wá ní à ìbáṣepọ̀rọ̀ òun ti já sí tó òun tètè rọ́kọ tọ́lọ́run fi níwọ̀ lọ́fẹ̀ẹ́ òun tó fẹ́ òun táwọn kọ́lé mọ́tò tó ń gbó òun lòún rà ìgbà wọn lọ́wọ́ rántí àyà mọ́sínà ìtọ́wá fi lọ́n tọ́ bá àwọn oúnjẹ jù ni pé ilé tóun wá kọ́ táwọn jọ ń gbé bẹ́ẹ̀ tó ń wò pé ọkọ òun gbọdọ̀ dé mọ́lẹ̀ kọ́ máa bẹ pẹ̀lú òun ó tún wá lò ó mú ìyàwó kejì wá bẹ́ẹ̀ kò sí ní tó bí o ó lélẹ̀ kò tètè rọ́kọ ó lélẹ̀ kò tètè rọ́kọ ọ wá fẹ́ ìtorí gbogbo ń tọ́ wá fọjú ayé ṣe wọ́n á fi ń sin ọmọkùnrin yẹn náà ìtẹ́kọ̀ọ́ ń bí láwùjọ wa nísìnyí gbẹ̀yìn òbí ìtọ́mọ̀ rẹ̀ ó fi ṣèṣì náà sọ fún kọ́mọ́kọ́ wa ẹ máa ran nílé ìwé ẹ̀rọ ọkọ̀ ẹ̀ lọ́wọ́ bọ́lọ́mbà kẹ́yìn sọ fọ́mọ rẹ kó mú ìyàwó wá ẹ máa ran lọ nílé ìwé ẹ ran ìyàwó ẹ mọ́ bọ́lọ́mbà kẹ́yìn mọ́ dáyìn dúró bẹ́ẹ̀ nínú tí ń fa káwọn èèyàn ọmọ pẹ́ kí wọ́n tó fẹ́ yàwó nínú àwùjọ wa lẹ̀ Yorùbá ń bí ṣe rí ọ̀rọ̀ ẹ̀kọ́ tí mo sọ lẹ́ẹ̀kan èyí tí mo fẹ́ sọ yìí náà ni wọ́n ṣe pẹ̀lú ẹ̀ nọ́mbà 6 nù albitola kí la ń pè ní bitola kéèyàn kẹ́kọ̀ọ́ tán kọ́mọ́rìsẹ́ àwọn mi à pè ní albatola àwọn mi à ní albitola ìtumọ̀ ẹ̀ ní kéèyàn kẹ́kọ̀ọ́ tán kọ́mọ́rìsẹ́ nínú tí ọjà àwọn èèyàn fẹ́yàwó mọ́ láwùjọ ńlẹ̀ yóò báyìí wọ́n ríṣẹ́ graduate ni kọ́dọ̀ ọwọ́ ẹni tí ó gbé mọ́rúwá fún tí ọmọ ogun kò rí ọwọ́ ẹni tí ó gbọ́kàrà fún tí ọmọ ogun kò rí ó fẹ́ gba uber àwọn ò tún fún ní uber ó tiẹ̀ ti jákàn bí gbówó sí sí ọ́fíìsì ẹ wá ní kọ́ wá níyàwó yóò ní àṣẹ gbádùn ṣá òun graduate òun ò níṣẹ́ kó wá níyàwó òun graduate òun ò níṣẹ́ ẹni kó wá níyàwó ìyàwó kí ló fẹ́ fẹ́ ẹ wo níjọ́ tí ń kàwé lọ́wọ́ ó fi ìwé sí excuse ó kàwé tán kò ríṣẹ́ ó fàyè ríṣẹ́ sí excuse the same thing ni o tómi nínú abá ń lọ léèwé yóò lòun ò lè tí ì márì torí pé òun kàwé lọ́wọ́ tó bá wá kàwé tán yóò wá ní ó yẹ kóun ò níṣẹ́ lápá kóun tó dé ilé ọkọ wọ́n wá fẹ́ bí yín ládùúgbò yín ìwọ náà wòye ọkùnrin tó jáde skul tí ò ríṣẹ́ wòye obìnrin lọ́dọ̀ skul tí ò ríṣẹ́ tí wọ́n á retí pé dìgbà táwọn bá ríṣẹ́ káwọn tó ṣe kíní káwọn tó fẹ́ ẹ bá sì ní dandan kọ́sáfẹ́ yóò sọ fún yín pé kíní kan lòun fún ìyàwó jẹ ilé kan làwọn gbé tí ìyàwó bá lóyún bò lòun ó ṣe so wọn ní mú lọ hospital ni àwọn sàtìláńtà òun sanwó ọmọ òun tún máa bọ́ ọmọ tóun ò níṣẹ́ ìtumọ̀ ẹni pé obìnrin tí ò ní lọ́kọ máa pọ̀ sí o ọkùnrin ó sì máa bẹ tí ò ní fẹ́yàwó ṣé ẹ wá rí solution eléyìí ẹ jẹ́ ń sọ fún yín kí n tó máa lọ bẹ́ẹ̀ solution yẹn ni pé kí n jẹ́ gbọ́ dáadáa nígbà tó lọ́n fẹ́ sọ̀rọ̀ náà alukur'ani ọba mi ní in yakunu fuqara ká nítorí olùsítẹ́ ẹ bá jẹ́ ní òjẹ́ fẹ́fẹ́yàwó yuginihumullahu min fadli ẹ fẹ́yàwó olóhùn ọ̀rọ̀ yẹn lọ́rọ̀ nù láre wallahu wasi'un ọba tó kẹnu ọlá lọ́lọ́hùn alim ó sì mà torí nu tí èjì yẹn ò níyàwó bọ̀rọ̀ ìníṣẹ́ lápájẹ́ kan bẹ́ẹ̀ o inú tí èjì omi ọ̀fẹ́ lọlé ọkọ bọ̀rọ̀ kò níṣẹ́ lọ́wọ́ jẹ́ kan bẹ́ẹ̀ o ọkàwé ọwọ́sẹ́ kò ríṣẹ́ kan wà mẹ́rẹ́ ni yóò ní tó ń bá níyàwó kí ló ń fẹ́ mọ́ fún jẹ́ ọlọ́run ní ká sọ fún ọ pé mọ́tò lè léyìn kò ní fẹ́ yàwó ká sọ fún ọ pé in yakunu fuqara
kálọ́sì ni ò ní jẹ́ oníyàwó ká sọ fún ọ pé yuginihumullahu min fadlihi ọlọ́run ọlọ́rọ̀ nù ọlá rẹ̀ wallahu wasi'un alim ọlọ́run ọba tó gbé àyè lọ́lá ni tó jó ní mímọ́ ni ari nínú athar normally na àwọn afáàmì ládìsí yàn lálàáfíà àwọn kan sì ló ní àlàáfíà ọkùnrin kan bẹ́ẹ̀ láyà Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam lò sí gan ni ẹ jẹ́ kí n sọ fún yín sẹ́rí kí n tó máa sọ àdìsí yàn sẹ́rí obìnrin fífẹ́ fún rẹ̀ náà àánú ni àtọ́lá ni àánú ni sórí tó bá fẹ́yàwó obìnrin tó fẹ́yìn àásìkì tiẹ̀ ń tẹ̀lé káàkiri ibi tó bá wà lásìkì rẹ̀ tí ń lọ bá níjọ́ tó wà lábẹ́ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wọ́n ń dá àsìkì ẹ̀ sọ́wọ́ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wọ́n ń fún sórí tó bá ti kó lè bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tó bá ti dọ́dọ̀ rẹ̀ àsìkì wọn darí ẹ̀ wá sí ọ̀dọ̀ tiẹ̀ wọ́n máa fún padà tọ́lá àsìkì tiẹ̀ ń tẹ̀lé kí àsìkì tóbìnrin míì wá ní níjọ́ tó wà ní bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àwọn ò ní mọ̀ pé àsìkì tiẹ̀ lọ́lọ́run dẹ́sọ́dọ̀ àwọn làwọn fi lásìkì táwọn náà fi bíúdi ara wọn níjọ́ tó bá dọ́dọ̀ ọkọ padà báyìí ń wọlé ọkọ báyìí àsìkì wọn padà sọ́dọ̀ ọkọ ó lè mọ yigi tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ káwọn ti fi dé nǹkan wálé kọ́ mọ́ yigi ń padà sọ́dọ̀ ọkọ báyìí dé ayé ọkọ náà mọ̀ dá torí obìnrin ń gbásìkì wá bá ní obìnrin ń gbásìkì wá bá ní ìwọ wá ń pò ní níyàwó ìyàwó tí ń bọ̀ wá bọ̀ ń gbásìkì tiẹ̀ bọ̀ kọ̀ọ̀kan ọ́ àyírásìkì tiẹ̀ kádàrá tiẹ̀ ní àyírásìkì tiẹ̀ kádàrá tiẹ̀ ní obìnrin tí ń bọ̀ wálé rẹ̀ tó pọ̀ fẹ́ torí pé ojú ló sì ń tó bá dé ń bọ̀ pẹ̀lú kádàrá ni kádàrá tó bá gbé dé ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n fi tì sí torí wọ́n lérí rẹ̀ nígbà bàbá rẹ̀ yọ wọ́n bí ọ̀rọ̀ rẹ̀ ìwọ lójú ọkàn rí pàṣẹ kí ọmọ wọlé ọmọ tójú ẹsẹ̀ kí ọmọ wọlé ọmọ tójú ẹni. arákùnrin yìí lọ́ba Nábì wa Muhammad ìyàwó kan ló ní ya Rasulullah ẹ̀wọ̀n orí sè Nábì sọ fún pé so níyàwó ló níyàwó mélòó lẹ́yọ̀ kan Nábì nífẹ̀ẹ́ kan sí ó bá fẹ́ kejì ya Rasulullah ó ti di méjì kí ní ìlé sí ni Nábì tó nífẹ̀ẹ́ kan sí ló bá di méjì ya Rasulullah wá di mẹ́ta ya Rasulullah kí ni Ànábì nífẹ̀ẹ́ kan sí wá di mẹ́rin ń fẹ́ kà ní báyìí di àsìkìdì àwọn àfa aládìsí wọn àmì ọ̀gbọ́ yìí kì í ṣe bí kò fẹ́ wọn lọ́jọ́ lédi òsì ní ọ̀wà bí owó ọ̀ wáyé tó níṣẹ́ láàrin wọn torí kẹrin tí sàbí yẹn fẹ́ ìkẹrin yẹn ọ jẹ́ mọ ìyá aláṣọ tí òun sọ ọ wá kọ́ sí aṣọ lọ́dọ̀ ìyá rẹ̀ ìgbà tí ó délé ọkọ sí ọjà sí kò tá sọ tọkọ yẹn ń tà bóun tí wọ́n á hun sọ tí ń kásọ jáde aṣọ yẹn ń tà dìmáǹdì wá pọ̀ fún aṣọ yẹn kọ̀ wá lè hun tí ó meet standard fún dìmáǹdì orogún kìíní kọ orogún kejì kọ orogún kẹta kọ ló bá di pé àwọn mẹ́rẹ̀ ni wọ́n hun sọ jáde ayé bá ń kó wọ́n bá ń kó wọ́n bá ń kó wọ́n bá ń kó wọ́n bá ń kó lásìkò bá dé sínú ilé yẹn lásìkò bá dé sínú ilé wọ́n ní tùmọ̀ àdìsí yẹn nù wọ́n táwọn míì ládìsí yẹn ń kọ́ kò ní àlàáfíà kí ni mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ bọ́ ọ bá fẹ́yàwó nítorí ọlọ́run á sì kí ó dé ọlọ́run wà á mọ̀nà tí ó gbà sánà ọlọ́run fi ní ìyẹ̀kùnù fuqara táwọn tí ó fẹ́ fẹ́yàwó yìí bá jóló sí ẹ sọ fún wọn pé yuginihimullahu min fadlihi ọlọ́run ọba mi ọba àlékè ọlọ́rọ̀ wọn lọ́rọ̀ nínú ọlá rẹ̀ wallahu wasi'un alim sẹ́rí ṣètàn ni máa sọ fún yẹn pé tọ́ ọba ti níṣẹ́ lápá má fẹ́yàwó ìwọ fẹ́yàwó kọ́ gbà pọ́ lọ́wọ́ rọ lọ́rọ̀ lọ́wọ́ sí rọ lọ́rọ̀ ó di mẹ́fà tí mo kà ẹlẹ́ẹ̀keje irú ẹ̀ ń bẹ lára mi tí mo mọ̀ nísìn tí ìní sọ ẹni tó jẹ́ eléyìí lágbára gan mo lówó débẹ̀ ìnílé tí gbé ò débẹ̀ kọ́dẹ̀ lómi lówó onílé onímọ́tò gbogbo nǹkan téèyàn fi gbé bìn sílé téèyàn fi lọ́kọ lóní àmọ́ yóò lóhùn ọ̀fẹ́yàwó yóò sì lóhùn ọlọ́kọ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sọkùnrin ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sọbìnrin kí lè léyìí tí mo fẹ́ sọ yìí bí èèyàn bá ti ní bad experience tó níyẹn lápèjúwe ó rí ẹnìkan tíyàwó rẹ̀ sọ dìdàkudà ọkùnrin ni o ìṣẹ̀lẹ̀ wá sojú ẹ̀ pé ìyàwó ẹni yìí sọ hàn lè mọ̀ ọ sọ dìsàkudà bọ́yọ̀ pa bọ́yọ̀ bá yẹ̀ jẹ́ pé yóò àwọn ọmọ pé ha ṣé n tó bí n fi ayé yẹn ṣeré láyé òun ò ní níyàwó tó ló ti ní bad experience ìní bad experience yìí máa jẹ́ kí èèyàn má fẹ́ fẹ́yàwó tóbi bá ní bad experience pẹ̀lú ilé obìnrin tó wà nílé ọkọ tí ọ̀dà fún tó ní experience pẹ̀lú ẹ̀ kò ní fẹ́ lọ́kọ yóò lóun ò ní lọ́kọ láyé òun òun ní lọ́kọ láyé òun
láyé tó ń wò ní lọ́kọ ṣé kí wọ́n ṣe òun nàbí àti ṣe mọ́mí òun ló fi jásí pẹ́yìn bàbá àti ìyá tẹ̀ máa dalé lójú àwọn ọmọ bad experience lè ń fáwọn ọmọ o ọmọ mi ò padà dàgbà yóò ní òun ò lè lọ́kọ o ìmọ̀ tí dáàdì òun fojú mọ́mí òun rí lójú òun báyìí ni ṣé kó ní o tó lọ fẹ́kùnrin kakọ́ máa ṣe òun bí ẹ ti ṣe mọ́mí òun ẹ̀yin lẹ̀ jẹ́ ọlọ́kọ ọkùnrin lómi ni òun ò lè níyàwó ìmọ̀ tí mọ́mí òun fojú dáàdì òun rí ṣé kó òun fẹ́ mi kọ́ máa ṣe bẹ́ẹ̀ fóun ẹlòmíì ò jẹ́ ti bàbá ẹlòmíì ò jẹ́ ti ìyá experience mi torí ń ta bad experience torí ń ta ibi tó ti rọ obìnrin tó poison ìyàwó ẹ̀ tó ti rọ obìnrin tó poison ọkọ ẹ̀ torí pọ́kọ ẹ̀ lówó tó náà wò pé owó ni mo ti ní problem mo ti ní ìsìn ebó ni mo kí obìnrin kan ó dé kọ́ poison mi nítorí owó mi ó lówó nílé ní mọ́tò bọ̀ tí ń bẹ̀rù obìnrin kọ́ mọ́ poison ẹ̀ torí ó ti rẹ́ nìkan tí ìyàwó ẹ̀ ti poison ẹ̀ nítorí owó rí yẹn sọ fún ọ tí wọ́n bá fẹ́ ṣe tiẹ̀ kádàrá yàtọ̀tọ̀ solution tiẹ̀ ni pé fàyídà azamuta fatawakkal ala Allah inna Allaha yuhibbul mutawakkilin wo experience tó kọjá mọ́ wò ìyàwó tó bá fẹ́ ni kò fẹ́ wa tawakkal ala Allah kó sọ fọlọ́ pé mo fẹ́ yàwó nítorí rẹ̀ mo gbára tiọ́ inna Allaha yuhibbul mutawakkilin tí wọ́n gbọ́dọ̀ lọ́n fẹ́ràn wọn èyí tí wàá fi sí kẹjọ tí wàá dúró lérí sẹ́ẹ̀rí tí ètò jẹ́yàn níyàwó bọ̀rọ̀ kọ́ lọ́kọ̀ bọ̀rọ̀ bí èèyàn bá ti ń rí haramu sí ó lè má wà lálẹ́ mọ́ ẹ máa wo gbogbo òlu tílẹ̀kùn haramu bá sílẹ̀ bí mo sọ tàwọn gárùbù lẹ́ẹ̀kan tàwọn òyìnbó lẹ́ẹ̀kan àti níyàwó ń bẹ ó máa lágbára ọkùnrin ń bóbi ń sùn fà kò ní fẹ́ níyàwó torí tí ó fi ìyàwó ṣe ó ti ń ṣe gbogbo ibi tílẹ̀ aṣẹ́wó bá ti pọ̀ táti bóbi ń sùn bá rọrùn táti rọ́kùnrin bá rọrùn àti níyàwó ń bẹ máa lágbára o torí pé ó ti ń rí haramu ṣe kò ní jẹ́ ọ wá aláàlí mọ́ gbogbo ọkùnrin tí máa ń rí haramu sí kò ní wá láàlí yóò lóun ò lè take responsibility kan òun bóbìnrin sọ̀rọ̀ ní sílẹ̀ nìkan wà á dé yóò aṣọ rẹ̀ ìyàwó tó wọn máa náwó lélẹ́rí yóò tó wọn máa pọ̀ òun lóyún kí ni problem wọn ò ráyè gbogbo yẹn o ẹ jẹ́ wọn á sọ fún yín dáadáa ọba mi ní la taqrabu zina solúsàn rẹ̀ ní ká ṣètò zina nílùú o kí sì ní ó reduce ìlú o bí zina bá ti pọ̀ àti fẹ́yàwó ní sí tó nǹkan mọ́ o bí zina bá ti pọ̀ àti lọ́kọ ní sí tó nǹkan mọ́ solúsàn yìí ní la taqrabu az-zina ẹ má sọ má zina innahu kana fa'ishatan wa sa'a sabila ìbàjẹ́ ni o anabi wa Muhammad sini ó yìí sọ fún wa pé tó bá fi di pa máa ṣe zina kálọ̀ fẹ́yàwó anabi lẹ́ni tí ó bá lè fẹ́yàwó fa alayhi bis-sawm kó máa gbààwẹ̀ kò sọ́nà kan tí sẹ̀rí àgbà sílẹ̀kùn zina fún wa o torí pé tí zina bá ti fọ́nká rìsọ́ọ̀tì zina tó fọ́nká òun ni pé ọkùnrin ò ní fẹ́ fẹ́yàwó bọ̀rọ̀ torí ní haramu sí omi ò ní fẹ́ lọ́kọ bọ̀rọ̀ torí wọ́n ń kí bẹ́ẹ̀ lọ́nà haramu yọ wà ṣètánì ó tún máa tàn pé mo bí sí ni ìyìn tí ìkẹ́kọ̀ọ́ mi tán ni ìyìn tí ìníṣẹ́ lápá ni torí haramu ti ń rí ṣe ni o ká ní kò bá rí haramu sí yóò wá solution sí ti ń wí o bí èèyàn bá ti ń rí haramu sí yóò sì máa láwàá wí tí ó máa wí àwọn nǹkan mẹ́jọ tí ń fa kí èèyàn má fẹ́ níyàwó tí ń fa kí ìyàwó má fẹ́ lọ́kọ òun ni mo kà á lè yìí àkọ́kọ́ owó orí tí ń wọ́n wọ́n fẹ́ sáré ka mẹ́jẹ̀jọ owó orí tí ń wọ́n ẹlẹ́ẹ̀kejì ìnáwó á sì náwó ìyàwó tí ń ní àwọn èèyàn la ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ ẹbí fílẹ̀ yìí ò lè fílẹ̀ ọ̀rọ̀ ọ̀ràn pé ò lè fẹ́ràn yìí náà yóò lè fẹ́ yìí ẹlẹ́ẹ̀kẹrin àwọn tí ó pàtàkì káka sí pàtàkì bí ọ̀rọ̀ lé ọ̀rọ̀ mọ́tò kan ọ̀rọ̀ aṣọ kan ní máa wọ ọ̀rọ̀ kíní kan ọdún mẹ́ta ọdún mẹ́rin ẹlẹ́ẹ̀karùn àsìkò ẹ̀kọ́ tí ń gùn fáwọn èèyàn wọ́n mọ̀ sí ìsìnẹ́kan tó parí ẹ̀kọ́ kò ní jẹ́ wọn lọ́kọ wọn níyàwó bọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹfà ìyẹn parí iṣẹ́ kò níṣẹ́ lápá ó parí ẹ̀kọ́ kò níṣẹ́ lápá kò ríṣẹ́ ó wá sẹ́sẹ̀ kò rí kò ní fẹ́ níyàwó bọ̀rọ̀ ẹlẹ́ẹ̀keje kíyàn ní bad experience nípa marital life àwọn kan yóò mọ sá fún ìyàwó kò ní fẹ́ sí ìyàwó tó ní bad experience tó ní ìtọ́jẹ́lẹ̀kẹjọ ń bẹ ni pé ẹni tí ń rí haramu sí ò ní fẹ́ sí àlálì bọ̀rọ̀ kò fẹ́ sí sí méjèèjọ nu mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ balẹ̀ kí ọlá bá wa sọ̀rọ̀ wa nírọ̀rùn Allahumma la sahala illa ma ja'altahu sahlan وأنت تجعل الحسن إذا شئت سهلا اللهم يسر لنا أمورنا اللهم إنا نسألك إيمانا صادقا وعلما نافعا ورزقا واسعا ولسانا ذاكرا شاكرا وقلبا خاشعا وبطنا صابرا وتوبة قبل الموت ونصيبا ومغفرة بعد الموت يا عزيز يا غفار يا رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله والسلام عليكم ورحمة الله وبركاته.